ọmọ mi tí mo bí lónìí ó mọ jẹ́ Allahu Abiola Ìṣọ̀lá Mọ́léwọ́ Ọmọládérin. Ọmọ tí mo bí lónìí June 15 2026 yóò mọ jẹ́ Allahu Abiola Ìṣọ̀lá Mọ́léwọ́ Ọmọládérin. Lẹ́ẹ̀kẹta ọmọ tí mo bí lónìí orúkọ rẹ̀ ó mọ jẹ́ Allahu Ìṣọ̀lá Abiola ọmọ Mọ́léwọ́ Ọmọládérin. Alágúsí mo challenge ẹ ọ ní èèyàn tó bá bímọ tó bá sọ ní Allahu ọlọ́fẹ́ ni náà 3 million tí nǹkan kan ò bá ṣe ọmọ náà láàrin ọjọ́ méje. Àkọ́kọ́ mo kí bàbá ọlọ́mọ wípé ẹ kú ewu ọmọ, ọlọ́run á wò, ọlọ́run á dá sí. Gbogbo wa náà la mọ̀ wípé ẹ̀sìn Islam irọ́ lásán ni. Wọ́n kàn lo àwọn ọ̀rọ̀ yẹn láti fi kẹ́rù sí àwọn èèyàn láyà káwọn èèyàn lè wò pé Allah yìí ó lágbára. Wọ́n á lọ máa kọ Allah sára igi, wọ́n máa ní igi wu Allah, ẹran kọ Allah, oríṣiríṣi nǹkan. Allah kò lágbára kankan, èrè lásán ni. Ẹ fọkàn yín balẹ̀, nǹkan kan ò ní ṣọmọ yín. Báyẹ̀ ti kọjá ọjọ́ méje sọ́jọ́ mẹ́jọ, ẹ lè pààrọ̀ orúkọ yẹn kẹ́ fún ọmọ yín ní orúkọ tó tún rẹwà ju Allah lọ. Torí mi náà ní àwọn nǹkan tí mò ń sìn tí mo sọ ní Allah, nǹkan kan ò dẹ̀ ṣe wọ́n. Ẹ̀yin èèyàn wa, ṣé ẹ rí Allah Muhammadu Islam kò ságbára kankan bẹ̀, wọn ò lè ṣe nǹkan kan. Àwọn mùsùlùmí gangan ló ń pààyàn, kò kí ń ṣe Allah. Ẹ kí á mú jáde nínú Quran kí nǹkan tí mò ń sọ kó lè bá yé wa dáadáa. Ẹ jẹ́ ká lọ sí Quran chapter 8 Suratul Anfal verse 17. Ó ní ẹ̀yin kọ́ lẹ pa wọ́n ṣùgbọ́n Allahu ló pa wọ́n, àti pé ìwọ kọ́ ló jùkò nígbà tí ó jùkò, àmọ́ dájúdájú Allahu ló jùkò, nítorí kí Allahu lè fi àmì wò dáadáa kan àwọn onígbàgbọ́ òdodo láti ọ̀dọ̀ rẹ̀ ni. Dájúdájú Allahu ni olùgbọ́ onímọ̀. Ìtumọ̀ áyà yìí ni pé táwọn mùsùlùmí bá ti lọ pààyàn, wọ́n á sọ pé Allah ló pa ẹni yẹn. Táwọn mùsùlùmí bá sọ òkò fọ́yàn lórí, wọ́n á ní Allah ló ju òkò yẹn. So àwọn ọmọ tí wọ́n ti sọ ní Allah sẹ́yìn tí nǹkan kan wá ṣe wọ́n, táwọn èèyàn wá rò pé Allah ló pa wọ́n, irọ́ o. Allah kọ́ ló pa wọ́n, àwọn mùsùlùmí ló pa wọ́n. Ẹ make sure pé ẹ wà pẹ̀lú ọmọ yín lóòrèkóòrè. Ẹ má jẹ́ kí àwọn mùsùlùmí dé ibi tí ọmọ yín wà. Nǹkan kan ò ní ṣe ọmọ yín torí Allah kò lágbára kankan. Àwọn mùsùlùmí gangan ni apààyàn. Ẹ rí ẹni tí wọ́n bẹ́ lórí l'Ógbómọ̀ṣọ́. Nínú ìgbàgbọ́ àwọn mùsùlùmí ni wípé ẹni yẹn kọ́ ló bẹ́ ẹ lórí, Allah ló bẹ́ ẹ lórí. Ẹnikẹ́ni táwọn mùsùlùmí bá ti pa, àwọn kọ́ ni wọ́n pa, Allah ló pa wọ́n. Allah ibi tán bá ti gbé lọ, wọ́n máa lọ fi ń babẹ̀ jẹ́ ni. Nǹkan kan ò ní ṣọmọ yín, agbó atọ́ láṣẹ Elédùmarè. Ẹ̀yin tèmi, Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, èrè lásán ni. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí, mo dúró, ó dìgbà.